Aku dédé wòyí, aku kó lè dá yóò rọrùn fún gbogbo wa lágbára Ọlọ́run. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí tí í ṣe Ọjọ́bọ̀ ọjọ́ kẹẹ̀ẹ́dógún nínú oṣù kẹfà ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbẹ̀ròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dókè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu òun ló ti sọ fún ẹni tó jẹ́ alága fún àjọ tó ń rí sí ìwà ìbàjẹ́, gbígbógun ti ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀ àti àwọn ìwà ọ̀daràn mìíràn, èyún BAWA, wípé kó fi ọ́fíìsì rẹ̀ sílẹ̀ báyìí gẹ́gẹ́ bí alága àjọ EFCC ti orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí tí àṣẹ ọ̀hún tó wáyé ní ìrọ̀lẹ́ àná tí ṣe ọjọ́ 14 nínú oṣù kẹfà ọdún tí a wà yìí. Ẹni tó gbé ìròyìn ọ̀hún jáde lẹ́ni tó jẹ́ olùdarí ọ̀rọ̀ ìròyìn nínú ọ́fíìsì eléyìí tó jẹ́ akọ̀wé sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà Willy Bassi, èyí tó gbé ìròyìn ọ̀hún jáde lórúkọ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu, wípé BAWA ti ṣe alága àjọ EFCC ní orílẹ̀-èdè yìí, wípé kó fi ọ́fíìsì rẹ̀ sílẹ̀ nítorí wàràṣẹṣà láti fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu, wípé BAWA ti ṣe alága àjọ EFCC ní orílẹ̀-èdè yìí, wípé kó fi ọ́fíìsì rẹ̀ sílẹ̀ nítorí wàràṣẹṣà láti fún ìjọba àpapọ̀ àti ẹ̀ka ilé tó ń ṣe ìwádìí ìwà ìbàjẹ́ mìíràn láti fún wọn láàyè kí wọ́n lè ṣe àwọn ìwádìí kankan pẹ̀lú ìròyìn eléyìí tí wọ́n lùgbọ́ lórí ẹni tó jẹ́ alága EFCC ọ̀hún, èyí tí wọ́n ní ó nílò láti ṣe ìwádìí. Ní báyìí ọ̀rọ̀ ti wá àṣẹ ti tẹ̀lé wípé ẹni tó jẹ́ olùdarí ẹ̀ka ilé yìí tó rí sí lílọ bíbọ̀ nínú àjọ EFCC tóun ti ọ̀rọ̀ ìròyìn, èyí ọ̀gbẹ́ni Mohammed Umar Abba, wípé kó bọ́ sí àyè náà gẹ́gẹ́ bí adelé alága àjọ EFCC títí di ìgbà tí wọ́n ó fi parí ìwádìí eléyìí tí wọ́n ń ṣe lórí BAWA, èyí tí wọ́n dá dúró gẹ́gẹ́ bí alága. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá ti ṣe ọjọ́ Wednesday ti ṣe ọjọ́ 14 nínú oṣù kẹfà. Òun ni wọ́n ti kéde rẹ̀ wípé ní báyìí tí ó bá fi di nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí yóò bẹ̀rẹ̀ sí ní máa gbé owó síta nítorí tìkẹ́tìkẹ́ nítorí bọ̀kúbọ̀kú fún àwọn akẹ́kọ̀ọ́. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú oṣù tá a wà yìí ni ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ló fọwọ́ sí àbá kan eléyìí tí ó fún àwọn akẹ́kọ̀ọ́ láàyè láti ní àǹfààní sí ẹ̀yà owó eléyìí tí wọ́n yóò lò fún ohun kan àbí mìíràn èyí tí akẹ́kọ̀ọ́ ọ̀hún bá dáwọ́lé tí ó túbọ̀ máa jẹ́ kí owó pọ̀ sí nínú àpò àwọn akẹ́kọ̀ọ́ tí ṣe ilé ẹ̀kọ́ gíga, fáfitì àti àwọn ilé ẹ̀kọ́ gbogbo nìṣe jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ní báyìí ìjọba àpapọ̀ ti wá sọ di mímọ̀ lánàá wípé ohun gbogbo ti wà ní sẹpẹ́ báyìí pẹ̀lú àwọn ìgbìmọ̀ eléyìí tí ó ṣe kò kárí ìṣàkóso bí owó ọ̀hún yóò ṣe bẹ̀rẹ̀ sí ní máa tẹ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́ wọ́n ní nínú oṣù kẹsàn-án ọdún tá a wà yìí òun ni wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa kó owó ọ̀hún jáde fún àwọn ìpele àkọ́kọ́ ti sáà ọdún 2023-2024 fún ti sáà ìkẹ́kọ̀ọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n wá ti sọ di mímọ̀. Ẹni tó jẹ́ akọ̀wé àgbà sí ẹ̀ka tó rí sí ètò ẹ̀kọ́ nílé iṣẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀gbẹ́ni Andrew Adéjọ, èyí tó gbé ọ̀rọ̀ ń jáde fún àwọn akọ̀ròyìn nílùú Àbújá lánàá sọ di mímọ̀ wípé ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì fẹ́ni tó gbódòmè ó lẹ́kúkú ti mọ ààrẹ orílẹ̀-èdè yìí lọ́wọ́ báyìí Bọ́lá Tinubu, wípé bí bàbá òun bá ṣe ń sọ òun náà ní ṣíṣe ti bẹ̀rẹ̀ ó ní ní báyìí kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n fi ọkàn wọn balẹ̀, àwọn náà yóò bẹ̀rẹ̀ sí ní máa gba ètò ẹ̀yáwó èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kéde tó sì fọwọ́ sí àbá òun nínú oṣù tá a wà yìí. Bẹ́ẹ̀ sì ni ohun tí àgbàlagbà rí lórí ìjókòó
bí ọmọdé bá gorí àjà ó ṣeé ṣe ò kó má lè gan níyà fíjì rẹ̀ o. Ní báyìí gbogbo àwọn olùkọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì àti ilé ẹ̀kọ́ gbogbo nìṣe jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìgbìmọ̀ àti ọ̀bírẹ́là Assu àti ADUPE àwọn ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí o wípé owó tí ìjọba àpapọ̀ kéde wípé àwọn yóò máa yá àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga fáfitì àti gbogbo nìṣe ní orílẹ̀-èdè yìí ṣé kìí ṣe ọgbọ́n eléyìí tí wọ́n yóò fúnni ní fìlà tí wọ́n yóò fi gba odidi orí lọ́wọ́ ẹni tí wọ́n ń fúnni ní bàtà fi gba ẹsẹ̀ lọ́wọ́ ẹni o ni wọ́n fẹ́ dá fún àwọn akẹ́kọ̀ọ́ báyìí o. Àwọn olùkọ́ ọ̀hún tí wọ́n wòye pẹ̀lú àwọn ọ̀rọ̀ eléyìí tó ń jáde o látẹnu ìjọba àpapọ̀ pàápàá jù èyí tó jáde ní àná ti ṣe ọjọ́ Wednesday wípé àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá yá lówó ọ̀hún ọdún méjì lẹ́yìn tí wọ́n bá parí agùnbánirọ̀ ni wọ́n yóò bẹ̀rẹ̀ sí ní máa dá owó ọ̀hún padà èyí tó mú kí àwọn olùkọ́ kí wọ́n wòye wípé akẹ́kọ̀ọ́ tó jáde lẹ́yìn agùnbánirọ̀ tó jẹ́ wípé orí ìgboro ìrìn ayé ni ó wà lójúnà láti wá iṣẹ́ òòjọ́ èyí tí ó máa ṣe tí ó máa bu ata ọbẹ̀ kíkì sí lẹ́nu lẹ́ni kó wá dá owó ọ̀hún padà tàbí wípé kó fi ara ju ẹ̀wọ̀n eléyìí tó jẹ́ kó kù díẹ̀ káàtó. Ní báyìí àwọn olùkọ́ náà ti wá ní ṣé kìí ṣe wípé bí ìjọba àpapọ̀ ṣe kéde wípé láti oṣù kẹsàn-án ọdún yìí wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fún àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún lówó ṣé kìí ṣe ọgbọ́n láti fi kún owó ilé ìwé àwọn akẹ́kọ̀ọ́ ni o. Àwọn olùkọ́ ọ̀hún tó ṣe ti abẹ́ ọ̀bírẹ́là Assu àti ADUPE báyìí ti ilé ẹ̀kọ́ gíga fáfitì àti gbogbo nìṣe ni wọ́n ní àwọn ò ní gbà láyé bí o kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tàbí ìjọba ìpínlẹ̀ kí wọ́n fi owó kún owó àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n yóò máa san fún owó sáà ìkẹ́kọ̀ọ́ wọn o. Wọ́n ní tí ìjọba bá gbìyànjú rẹ̀ nǹkan tí àwọn yóò dá padà fún un yóò kọjá èròǹgbà ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀. Ṣé gbogbo ohun tí a bá mọ̀ ṣe tá a bá ń tẹ pẹlẹmọ bó pẹ́ bóyá lọ́jọ́ kan báyìí láyé yóò mọ̀ wá tí wọ́n yóò sì kéde ògo onítọ̀hún nídìí iṣẹ́ náà. Àdíá fún ọmọ ọdún 23 ọmọbìnrin tí kẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga fáfitì èyí tó wà ní Ọ̀yẹ́ Èkìtì ní ìpínlẹ̀ Èkìtì Federal University Ọ̀yẹ́ Èkìtì arábìnrin Dámilọ́lá Adépàrúsì tí wọ́n tún pè ní Dami ọlọ́wọ́ ṣíbì Chef Dami òun mà ló ti kógojá o ló kẹsẹ̀ já o nínú ìrìn àjò ọlọ́gbọ̀nrangandan oúnjẹ dídá eléyìí tó kéde oníwákàtí 120 hours èyí tó jẹ́ pé lánàá ti ṣe ọjọ́ Wednesday ọjọ́rú òun gangan ní wákàtí eléyìí tó kéde rẹ̀ pé òun yóò parí iṣẹ́ oúnjẹ òun ló wá sí ìmúṣẹ. Arábìnrin Dami ọ̀hún tó ti bẹ̀rẹ̀ iná dídá náà láti ọjọ́ Jímọ̀ tó kọjá tó sì parí rẹ̀ lánàá tí í ṣe ọjọ́ Wednesday ọjọ́ 14 nínú oṣù kẹfà oníwákàtí 120 hours ló ní inú òun dùn ayọ̀ òun kún látàrí wípé òun ò ṣe ìrẹ̀wẹ̀sì ọkàn bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀rọ̀ kùngbákùngbé eléyìí tí àwọn ènìyàn sọ sí òun ò jẹ́ kó jẹ́ ọgbẹ́ ọkàn àbí ìbànújẹ́ ọkàn fóun wípé ohun tẹ́nìkan ti ṣe èyí tí Indabase tó ṣe lòun náà ṣe ó ní ètí tóun fún wọn ni wípé oníkálukú ló ní àǹfààní lábẹ́ òfin àti lábẹ́ ẹ̀tọ́ ṣe ohun tó bá òun àti ohun tó tọ́ o. Ó ní ẹni bá ṣe dáadáa yóò sì gbẹ̀san dáadáa lábẹ́ òfin ẹni bá sì ṣe ohun tó kù díẹ̀ káàtó yóò jẹ ṣùyàn rẹ̀ náà lábẹ́ òfin. Chef Dami ọlọ́wọ́ ṣíbí ọ̀hún tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga ti ìjọba àpapọ̀ èyí tó wà ní Ọ̀yẹ́ Èkìtì tó wà ní ìpele kẹta tó ń kọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ lórí rédíò tàbí tẹlifíṣọ̀n òun ló sọ pé inú dídùn àti ayọ̀ nínú òun fi dùn báyìí. Ní báyìí Chef Dami ti ṣe Dámilọ́lá Adépàrúsì òun ló ti kókò já o tó sì ti la Indabase mọ́lẹ̀. Bẹ́ẹ̀ bá gbàgbé Indabase òun ló lo 100 wákàtí 100 hours láti dáná ọlọ́gbọ̀nrangandan ṣùgbọ́n Chef Dami ti lo 100 báyìí tí í ṣe 120 hours ọlọ́gbọ̀nrangandan iná dídá o èyí tó fi la Indabase mọ́lẹ̀ tó sì ti kógojá. Ń jọ̀gẹ̀dẹ̀ ikún rèdí ikún ò mọ̀ pé ohun tó dùn òun náà ní ṣekú pani. Arákùnrin kan rèé èyí tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó tẹ̀ ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ti wọ́ tuurutu bí òbúkọ alágídí o
lọ sí iwájú ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ondo látàrí ayédèrú eléyìí àwọn ayédèrú aláàtì èyí tó ń lò fún àwọn olówó nàbì mẹ́rin kan ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ti sọ ọ́ arákùnrin ọ̀hún Olúwafẹ́mi Dámilọ́lá o èyí tí wọ́n sọ yìí pé wọ́n ti wọ́ tuurutu lọ síwájú ilé ẹjọ́ májísírèètì látàrí pé ó lu jìbìtì ara àti owó fún àwọn olówó nàbì mẹ́rin kan ní ìpínlẹ̀ Ondo tí owó ọ̀hún tó ẹgbẹ̀rún 540 náírà 45,000 naira gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wá jáde o Dámilọ́lá o òun ni wọ́n sọ wípé ó jẹ́ oníbàárà ìdúnàdúrà pẹ̀lú àwọn tí ń ṣe òwò nàbì ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ti dámọ̀ nílé wọn wípé bó bá ti dé ńṣe ni wọ́n ṣílẹ̀kùn fún kó wọlé kó máa jáde lọ ni gẹ́gẹ́ bí wọ́n ti mọ̀ wípé ara làwọn fi ń gba owó tiwọn o wọ́n ní ó ti pẹ́ tí Dámilọ́lá ti máa ń hùwà bẹ́ẹ̀ tó jẹ́ wípé ní gẹ́rẹ́ tó bá ṣe yùnkẹ́yùnkẹ́ tó tó mẹ́lẹ́tò tán pẹ̀lú àwọn lówó nàbì yìí yóò ní kí wọ́n mú nọ́mbà wá kóun ṣe owó sórí aago fún wọn láláìmọ̀ wípé ayédèrú aláàtì òun ni Dámilọ́lá Olúwafẹ́mi òun ni máa ń fún àwọn lówó nàbì yìí kó tó di pọ́wọ́ pálábá rẹ̀ ségi ẹni tó jẹ́ olùpẹ̀jọ́ ọ̀hún tó rojọ́ tako Olúwafẹ́mi Dámilọ́lá o níwájú ilé ẹjọ́ májísírèètì Akano Mọ́remí sọ di mímọ̀ wípé nínú oṣù kẹwàá ọdún 2022 òun ni ọwọ́ pálábá Dámilọ́lá Olúwafẹ́mi ló ségi o ní agbègbè Sábó ní ìpínlẹ̀ Ondo adájọ́ ọ̀hún Charity Adéyanjú ó wá sọ di mímọ̀ wípé ilé ẹjọ́ náà ó pa Dámilọ́lá láṣẹ láti lọ san gbogbo owó tó jẹ àwọn olówó nàbì gbogbo owó tuntun mẹ́lẹ́tò yùnkẹ́yùnkẹ́ adùnmáàdẹ́ẹ̀kẹ́ èyí tó ṣe pẹ̀lú àwọn olówó nàbì náà kó lọ san síwájú kí wọ́n tó tún ẹjọ́ ọ̀hún gbé dìde nílé ẹjọ́ pẹ̀lú déètì èyí tí wọ́n mú. Lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà òṣèré orí ìtàgé obìnrin tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ọmọ Yorùbá ni tó tún jẹ́ ìyàwó wèrè olórin ìdààmú àdúgbò ọmọ ìjọba orílẹ̀-èdè yìí ti ń gbénú SEUN Portable arábìnrin Akíyanjú Ọmọbọ́lárìnlé tí gbogbo èèyàn mọ̀ sí Àṣàbí Simple òun ló ti sọ ọ̀rọ̀ ìyàlẹ́nu àti ọ̀rọ̀ ìwúrí jáde lẹ́nu wípé òun ò mọ̀ rírò ní tènìyàn ṣíṣe ó ń bẹ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run ò tiẹ̀ gbà lérò fún ìṣẹ́jú kan rí o wípé òun ò fẹ́ ọkùnrin tí í ṣe lára àwọn akẹgbẹ́ òun tí wọ́n jọ máa ń ṣeré orí ìtàgé sinimá àgbéléwò gbèlètàsé òǹkọrin ní orílẹ̀-èdè yìí ó ní èrò ọkàn òun ni wípé ní ìgbà tó bá tó àsìkò láti ní ọkọ yálà àwọn oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù tàbí oníṣẹ́ àdáni lòún gbà lérò láti fẹ́ ṣùgbọ́n báwa ti ń ro tiwa ó ní àkọọ́lẹ̀ ó ti dúró ó ní òun ò tún wá fẹ́ ènìyàn bí kò ṣe gbajúgbajà òǹkọrin takasùfé Ọmọlálọmí Portable òun lòún fẹ́ o bẹ́ẹ̀ bá sì gbàgbé nínú ìròyìn lọ́sẹ̀ bíi méjì sẹ́yìn ni wọ́n kéde wípé Akíyanjú Ọmọbọ́lárìnlé Àṣàbí òun ló bímọ làǹtìlanti tí í ṣe ẹlẹ́ẹ̀karùn-ún fún Portable Ọmọlálọmí Òkìkí Ọlábàyè Ọmọlálọmí Òkìkí Ọlábàyè tí ọmọ Portable tó sì ti di 5 lórílẹ̀ alàyè Àṣàbí wa ní inú òun dùn láti ìgbà tí òun ti fẹ́ Portable tí wọ́n ti ṣe ìgbéyàwó ló ti ń jẹ́ alátìlẹyìn fún òun tó sì múnú òun dùn ó ní ìbẹ̀rẹ̀ lèyí kí Ọlọ́run jẹ́ kí alẹ́ òun kó ládùn kó lárinrin bí òun ti bẹ̀rẹ̀ pẹ̀lú Portable yìí. tó ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún ti sáà yìí ẹ wò ó lórí àwọn Facebook wa ẹ darapọ̀ mọ́ wa ń bẹ̀ lórí ìròyìn Feli-feli TV lórí Facebook ẹ share ẹ like kẹsì fi kọ́mẹ̀tì yín síbẹ̀ lórí ibi tẹ́ tí ń wò wáyé náà ẹ subscribe kẹjọ́ kan nínú àwọn ẹbí aláyọ̀ títí dojúmọ́ látẹ́tù máa láǹfààní sí ìròyìn ọ̀tun mo gbà ládùúrà wípé ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní dè Fúnmi Adénúgà lẹni tó mú ròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ire àtayọ̀ la ó fi pàdé o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.